Jésù tí ò rí tójú tiẹ̀ rànà tí ò rí. fakun ma alladina yarawna bil absar Allahu aw yaraw bil absar. ìwọ wá oṣù ọ̀rí pẹ̀lú àwọn tó rí. idha lam tara al-hilala fasallim li unasi raw bil absari. dákun tó dé Ọlọ́run yóò mọ̀ lẹ́bi dáadáa. ìlà lam tara al-hilala fasallim. ìwọ tó o bá wá ọ̀hún wá ilé Jésù ọ̀rí fasallim yá tètè gbà. li unasi. tó ń gbà mí ó wá sá lọ ọ sáfàlù baríkà ọjọkọ tiẹ kọ́kọ́ gbọ́n kọ mọ tó fi ju ẹgbẹ́ rẹ lọ bàbá ń ṣe lókù ẹni tí o bá lágbà kó mọ̀ dá sọ̀rọ̀ bó lọ́ọ́ ti sọ tó tí ó jẹgbẹ́ rẹ lójú déédéé lẹ́bùn wọn lọ́ọ́ wà oníjọ́ tó bá rìn má gbàlagbà kó tó máa sọ̀rọ̀ àgbàlagbà. báwo bá ti ní èlò àní àwọn òkú alòdùn lọ́ọ́ bá ń sá ìtàn tó bá ń gbọ́ nù mọ́tò lẹ́nu bàbá ọ̀ lè pàdé ẹnu tíra bó lọ́ọ́ ti rówó rà bọ̀ ọ̀rá ó yí ọ. أمن يجيب المضطر إذا دعاه ويكشف السوء. bàbá ò lu ọ̀rọ̀ lóde ká máa fọ́tò stáàtì ẹ̀ kẹ́gbẹ́ èyí bó láti kéwù kàn lásìkò tá a bá ń ké lọ́wọ́ alájí àgbà ní kéwù lọ́wọ́. Allah. gbogbo ọpọlọ sílẹ̀ ọpọlọ tá a mọ̀lẹ́kà ń kó tẹ́ ń fi mí sí tẹ́ ń fọ́ tẹ́ ń fi mí sí tẹ́ ń sáfíìsì ẹ̀ ọ̀dọ́ gan lé onílàákà ẹ̀ tún wọn máa kà kò kọ́ ọdún ju agbo kó dàrú kọ́ máa rí wí mọ́. nígbà tó bá ràn tó ju ọ̀rọ̀ tó rojú tó jojú lọ ọmọ sí ọmọ ayọ̀wé wà ní ma tó ń kí mu gbogbo àdójú mọ́ ọ lọ́wọ́. ẹ tẹ̀lé mi ọmọ yóò wá kọ́ abá tiẹ̀ ó wà lọ́ba bẹ́ẹ̀ alẹ́ ti káyọ̀dé ó wà lọ́ba bá rẹ̀ ó ní bàbá nǹkan dé ọba fẹ́ yàn á jẹ pẹ̀lú làákàyè tó pé ó rò pé òsà gbàlagbà láyé mú ó lọ́ba wá rẹ̀ sí ni ó wà ní ká máa ran okùn rẹ̀ àmọ́ ìyanrìn Imam Ali ìyanrìn ní okùn rẹ̀ ṣe é fi rán rí ọba náà fi rán rí bàbá rẹ̀ náà fi rán rí ó láti rán rí àìmọye okùn láti rán pẹ̀lú ìyanrìn àá sì rán tiẹ̀ náà ọlẹ́yìí tí ẹ̀sìn rẹ̀ lògbó ẹ̀sìn tó wà nílé tó lògbó kó mú sáǹpù rẹ̀ wá. ọmọ bá déwájú ọba ó ní wọn ràn ọkùn àmì ìtẹ́sí yín lò lọ́wọ́lọ́wọ́ tẹ̀ fi yẹn rìn mú wá ó ní wọn lọ pa bàbá rẹ̀ ìwọ yóò pa bàbá rẹ̀ ọgbọ́n ìkọjá tiẹ̀ lọ pé bàbá rẹ̀ wá ó wá ní bàbá ọsẹ wá dá lọ́lá ló bí igbákejì ọba tẹ́lẹ̀ kì í sí igbákejì ọba ó wá ní tí ì bá sí ìlú ọmọ bá múlẹ̀ lọ nígbà tí ọmọ rẹ̀ pa ọmọ ń tiẹ̀ bó o lọ́wọ́ ọmọdé yìí. أمن يجيب المضطر إذا دعاه. gbogbo ọmọ akéwù ẹ ti pa àfa yìí tán ẹ lọ́nà wọlé bẹ́ẹ̀ bá ń sin wòlídìí wọn ní kọ́kọ́ àfa àwọn ẹ̀sìn ẹ̀ ń para yín àwọn olè pa àfa kó wa kó wa lọ bí wọn bá kó tiẹ̀ yóò yàn ẹ̀ ń ṣàbòsí ọmọ akéwù tẹ bá ń bú alẹ́ àfa àwọn wa wọ ọsọ tó ń fún lẹ́yìn ẹni àbẹ́ ti fi asínà la wa tá a bá sì gbọ́pọ̀ sílé tó sọ fún òun náà sì ní béèrè tó ló mọ̀ pọ́n padà bọ̀ níjọ́ tí a bá ní wọ́n fẹ́ wò wọ́n fi sí títì yóò wá ẹ̀dá kan kìíní kẹ̀mí ojúlé méjì tá a ṣe wọ́n ní wọ́n fẹ́ wò tá a bá bá rẹ sọ fún gbàtọ̀ ọkọ̀. أمن يجيب المضطر إذا دعاه. ẹ̀rọ mi ọ̀rọ̀ mọ́tò yóò wá gbé sẹ́yìn ìlú yóò gun ọ̀kadà wájú ní àbá bákan náà mọ̀ gbogbo rẹ̀ ó mọ̀ kó ọ̀rọ̀ mọ́tò kò ní sọ̀rọ̀ ó lè fẹ́ gbé tọ́ba àwọn ẹ̀dá kìíní bísímìlà tẹ fún gbàtà wà nílé kéwù ń rántí má èmi ló dé irun mọ́tò kan tẹ́nìkan bùn wá njọ́ sọ fún yà bùn wọn lọ́kọ̀. wá sí ìyìn ẹ̀yìn ọmọ kéwù dì mú ẹ má pa àfa yín àwọn ará wàrà Abíjan wọ́n kérò wá ará Ògbóndórókò wọ́n kérò wá ilé Olújì olúkálùkù àwọn tí ò pa àfa àwọn nù ìwọ ń kọ́ ta ló kó wá ìwọ́gun ọ̀yọ́jú àfa rẹ̀ sì kan wọn ò rí ọkọ̀ tánu àwọn akọ̀mọ̀ kí wọn ò rí wọ kà ń bẹ̀
ọwọ́ bá ọ ṣe fa ọwọ́ fi dẹ ọdọ ọmọ ẹ̀yìn agbó yóò máa náwó sí ẹ lọ́wọ́ kan àtàjọ parí nù bọ́ àárín wọn ò mọ̀ ọ́ mọ̀ tọrọ sí bẹ̀ mọ́ relevant nínú ayé mọ́ ọ function mọ́ ọ parẹ́ ọ sí láàrin wọn mọ́ nù. àmọ́ yujibul mudhtarra ẹ yorùbá níbi dáadáa. bàbá olúwa sí àgbáyé ẹ̀dẹ́kọ̀ ẹ̀bùnmí ń ṣẹ́jú márùn-ún sí. adamallahu hayata shaykh. kí n wá sọ ohun tí mo bá wálẹ̀ yìí gan. àmọ́ yujibul mudhtarra ẹni Allahu akbar. apáni ẹni tí ń pè Allah ẹni Allah. Allah. ẹ sọ bẹ́ẹ̀ dáadáa ni. Allah. ẹ sọ bẹ́ẹ̀ dáadáa. Allah. bàbá Khalifa mú kí bàbá alájí àgbà lẹ́yìn Ọlọ́run tá ń pè é ní tá ń lè ká ìnira kúrò fẹ́ dà ẹ dá mi lóhùn mọ́ bàbá olúwa sí àgbáyé wọ́n fẹ́ kọ́ lóun ká ìnira kúrò fún wa wọ́n yẹ sífù sú à ọ̀rọ̀ tí ń ju ẹnì kọ̀ọ̀kan lábẹ́ aṣọ tí ń dàágùn tí wọn ò dáná máa la bàbá fẹ́ kọ́ lóun mú kúrò ẹ mọ̀ ṣeun bàbá ẹ mọ̀ ṣeun. àmọ́ yujibul mudhtarra idha da'a. ẹ̀yin yẹ́ mi nínú àwọn. mo ti ń bẹ́rẹ̀ kọ̀ọ̀kan tí ń jó yàrá láì rí lùtà lè ká kú. ẹ tẹ̀lé mi dáadáa. wọ́n mọ̀ máa nà dùá. kí ni túmọ̀ àdúrà? ẹ dákun kí ni ìtumọ̀ àdúrà? ìtumọ̀ àdúrà ni mo fẹ́ sọ ká mọ́ lórí. àdúrà kí ni ìtumọ̀ rẹ̀? arúgbàtú ila Allah. Allah. àwọn àfáàdá àwọn olórí tí ń jẹ́ àdúrà. àwọn ní àkọ́kọ́ tí ń jẹ́ àdúrà ní kéèyàn sojú kòkòrò lọ sọ́dọ̀ Ọlọ́run. mo fẹ́ kọ́ ọmọ mi ó yàn n fẹ́ kú ta mo fẹ́ kọ́lé. bá a ṣe wá wà ń bì tani òní ti ń sojú kòkòrò èyí ṣe tó wọn sùn ẹ tẹ̀lé mi. ẹlẹ́ẹ̀kejì wal ibtihalu ilayhi bis-su'al kára wọ́ra ṣẹ̀ṣì pẹ̀lú ìbéèrè nǹkan ọlọ́run ọmọ yìí ni ò gbọ́ràn ọlọ́run ọmọ yìí ni ò ríṣẹ́ ọlọ́run ọmọ yìí ni ò rọ́mọ bí ọlọ́run ọmọ yìí ni rẹ̀ lójoojúmọ́. wa idha sa'alaka ibadi anni. sọ́rí jọmọ gbọ́ tí ibi tó wà iwájú ilé ayé àní dákúkọ́ akramakumullah. àti ó la ayé àfáyà lẹ̀ fún ọ̀sájà mọ̀ ṣe jẹ́ abẹ́ àti ṣe lọ. àṣálẹ̀ kejì nu ọ̀sìnráwọ́ra sẹ̀ ọ̀tẹ́wọ́ sí i ń wá ń pèsè bó rí mi ó rí ọ kí ọmọ jí ọ lọ́nìí ya ó wá lóun ò rí ọ tẹ́lẹ̀ ní sẹ́fọ́ lónìí yọ ọmọ jẹ́ ọ wọn tí ò léyìn tí jẹ ni yóò máa jẹ ọ kùtùkùtù lọ́nìí àbíkọ́ yà bẹ́ẹ̀. kif alalibabi qalila. ẹ tún wá mi lóru òní kì í ṣe gbogbo ayé rẹ kí falalibabi qalila tí ẹ takú sẹ́nu ọ̀nà ọlọ́run díẹ̀ náà mú hours bó ṣe wákàtí mẹ́ta kọ́ wa takú Allah la ilaha illallah subhanallah sábà pé takú yóò sílẹ̀kùn fún ọ. waj'ali dhikra sabila. ẹnu ọ̀nà wa dàrú mọ́ lọ́wọ́ ọ̀mọ̀nàmá waj'ali dhikra sabila. pé ọlọ́run ṣe sí kiri kó fi sọ̀nà ọ̀nà tó fi wọlé sọ̀nà ńlá. walizamili baba quduwa. wọlé ọ̀nà ọlọ́run wà ń bẹ̀ tí bá ní ọlá máa kú o ó fẹ́ kọ́ dúró náà ni. quduwa wa ashiya wa asila. inna indi lil muti'i ina sharaban salisabila. inna indi lil muti'ina sharaban salisabila. in tutini lahu tajidni lil muti'ina khadhula. ọ̀sẹ̀ ìgbanu ó ní ìtùtìní. intutini lahu tajidni. tọ́ba ilé tẹ̀lé tèmi tọ́ jí lóru tọ́lọ̀ níwọ̀n sí àgbáyé tọ́ bí aláwọ̀ ẹ̀yọ̀ kan ẹni Allah. Allah. tọ́
sagidi inna Allah ta'ala yuhibbu an yus'ala Ọlọ́run fẹ́ ká béèrè nǹkan lọ́wọ́ òun ni ẹ tẹ̀lé mi Ramadan ní bọ̀ yìí kó àtọ́lọ́ bá ní ẹ máa gbẹgbẹ̀rún ẹlòmíì ní tí ó jẹ ẹlòmíì ọwọ́ lọ́wọ́ ní ìsinú fún ọgbọ̀n ọjọ́ òun bí ò bá káàkiri àdúgbò kò jẹ sàárì síbẹ̀ náà ọ̀tún abẹ náà kò yí padà fún ọ oníbà àti balùwọ́n ti fi asínú bó lọ́ọ́ ṣe tọmọ yẹn. lam tajidni lilmuti'ina khadhula. Ọlọ́run láwọn tí wọ́n tó dún lẹ́nu ọ̀nà mi èmi ò ní wọ́n wa nílẹ̀ kí ni wọ́n fẹ́ jìnnì fún ọ. ìtumọ̀ àdúrà ẹlẹ́ẹ̀kẹta ẹ̀ tẹ̀lé mi abẹ́ ń tẹ̀lé mi. ó ní atadarru'u ila Allahi ta'ala bi tahqiqil matlub bi tahqiqil matlub ẹ̀ tẹ̀lé mi atadarru'u ila Allahi bi tahqiqil matlub aw fi tahqiq bi tahqiqil matlub wa najatil marhum. kápẹ́ Ọlọ́run kábẹ́ ọfẹ́ kí n tọ́ ń wá ọfẹ́ kọ́ lọ́wọ́ àkàkà rẹ̀ fún ọ wà takùtì lọ́rùn ọ sì fẹ́ làmì nǹkan tí ń bọ̀ lẹ́rù ọ̀fẹ́ sórí ibú àbí kọ́ bí Ọlọ́run tó ní lọ́wọ́ gbogbo kúlúkúlú min indillah àtẹkùn àtẹ̀rín ọwọ́ Ọlọ́run ló wà. fama li ha'ula'i al-qawm la yakaduna yafqahuna haditha Ọlọ́run irú ìjọ wo ni mo jẹ́ ń yà fá títí ẹ̀sìn tó gbọ́ràn náà. Naam. In tu'tini law tajidni. Akramakumullahu al-karim. ẹ máa jọ fàdísì ká wọnú ọ̀rọ̀ gẹ́gẹ́ kí lèyìn ó ní gan kádùá rẹ ó tó lè gbà kí n tó wá sọ tí ń jádùá kí n wá jòkó lẹ́lẹ̀ bó lọ wí. Ya man yuhibbu. ẹ dẹ́kun ẹ farabalẹ̀. akhan muhibban nasihan. bàbá olúwa sí àgbáyé wọn ní ẹni torí Ọlọ́run ká farabalẹ̀. isma kalami qariza fi tabibugiyati. aritu rabbi fi ittiba'i muhammadin fi kulli amrin mukhlisan li muhibbati. فقد اقتديت بنوره في فعل ما وتركه محرم والشبهة والجود والحلم والجود kádùn èyí tó lè gbà ẹni náà ẹ tẹ̀lé mi ọba ẹ dákun àṣeyìn ó lè tọrẹ ni. gbogbo Kùránì náà ké ọ̀sìndé wàásù mórí gbá àwọn àfa wa sàn ti ké tán wá sẹ́ni wàásù Ọlọ́run bá gbé Kùránì wa. wàlíjúdù wàlíhìlmù. máa wí dọ́kọ̀ọ̀kan ilé wáàsí lọ́wọ́ ẹ tẹ̀lé mi báyìí tó ń tẹ̀lé mi. àṣẹ ọ̀rẹ́ ni kódà lóru òní àádìjì olóríire ọlọ́ọ̀jì wọn náà tó ṣe pò kínní àádìjì olóríire àwọn kan máa tẹ̀ yín àwọn àfáwọn ti lówó jíìpù ńláńlá ni ẹ ń gùn ẹ má fún wọn lówó mọ́ ẹ lọ́wọ́ àwọn àfa kan tẹ́ fún ní bíi 1000 tí wọ́n ṣe àìmọye àdúrà bí wọ́n ṣe mọ ní sìjábà wọn mọ́. ẹ̀yin tẹ́ ẹ̀gbọ́n yìí wọ́n wá wá àfa kan ní ẹ̀yin àfa àṣà ẹ̀ bá ń ké yàsí mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ẹ̀yin yìí àwọn àfa ńláńlá tí náà tọ́lọ́ tó ti dẹnu wọn àwọn lẹ́ ń sá fún tí wọ́n pa yín. sẹ́ni tó wà lọ́wọ́ yín tẹ̀ fẹ́ fún ẹ̀yin náà ẹni tó náwó Ọlọ́run gbà yóò náwó Ọlọ́run fọ̀rọ̀ mọ́ bẹ́ẹ̀. àwọn tọ́lọ̀ ti dá lòun lẹ́fẹ́ bẹ̀ ládùúrà mọ́ wọ́n wà lọ wọn ọmọ kan tó fún náírà 5 tó fẹ́ ṣe àdúrà sí èyí ń wá ní kíríkí mọ̀ ká mọ̀ wọn lọ́dọ̀ náà wọn ò tẹ̀lé mi mọ́. àṣekádùn ò tó lè gbà torí ẹ̀ ṣàbòsí àwọn àfáà tẹ́ ń bẹ̀ ládùúrà ẹ̀ tọrẹ ẹ̀ ń bò wọ́n sí wọ́n ń bò wọ́n sí gbogbo
gbogbo nǹkan ní bọ̀ ní sèta fẹ́ máa káàkiri bàbá wọlé àṣegbá bàbá wọlé àṣàwò lẹ́yìn kan máa fọ́ orúkọ àǹtítì àfà àbọ̀ ẹ̀ ní rí àmánu. wọ́n sì fẹ́ padà dé níbi tí wọ́n ti mú wọn ẹ má gbàgà wọn kú ńbẹ wọ́n ń padà bọ̀ ilé tàbí fi tọ́mọ ìrìn ní òwò. ẹ̀gbọ́n tí ń wí. àṣekẹ́yìn ó tọrẹ làkọ́kọ́ pé bàbá àdúrà yín gbà mọ́sálásí mo fẹ́ kàn yányá ta ni ó bóde tí ó ṣe irú yín nù wọn irọ́ ni wọ́n máa pa. ẹ wá ládùú ọgbà mọ́ ǹjẹ́ ẹ tọrẹ mọ́ níwọ̀n tó ọgbọ̀n wa bí ewé ojú omi tá a fa náà ọlọ́run ló mọ iye àfa tó gba kó ń kúkú nígbà tí wọ́n fẹ́ràn tán tí wọ́n gbé dé òun náà tẹ́rí sí wọ́n bẹ̀lú lẹ́yìn gbogbo ẹ̀yìn jálà bí tẹ̀ bá tọkùnrin ẹ̀jẹ̀ ìjáwọ́ ń bẹ tẹ́tẹ́ ń gba pẹ́pẹ́yẹ ńtọ́ pẹ́pẹ́yẹ tẹ́ ń jẹ ńtọ́ tó ń bá béèrè ẹ̀mí rẹ lọ́wọ́ rẹ báyìí. gbogbo ọmọdé tí o bá tó jálà bí ṣe kó jòkó jẹ́ tẹ́ ń gbarọ́ adìẹ olójú kan adìẹ ẹlẹ́sẹ̀ kan ọ́ torí adìẹ kọ́ ya wèrè èló ládìẹ. والجود والحلم الكثير مردا. ó wá torí ọ̀kúndùn ó torí ọ̀kúndùn adìẹ ó torí ọ̀kúndùn nígbà yẹn ọmọ ẹdú dáadáa bẹ́ẹ̀ yìí dé adìẹ náà ní àgbà gbogbo adìẹ wa ń dún lágbàdá rẹ kọ̀kọ̀kọ̀kọ̀ oríire rẹ ọ̀fẹ́ kó kọjá adìẹ ni. adúlámọ̀dé náà ní báyìí òun gba adìẹ tí ó pè ọgbọ̀n ìsàrí kọ̀ọ̀kan ìkọ̀ọ̀kan máa gbà ọlọ́mọdé ò fa adìẹ béèrè ọmọ rẹ. والجود والحلم الكثير مردا. ọ̀rọ̀ tí ń sọ yìí gbogbo àwọn ọmọ kéékèèké àfáàní ń bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ bá ti rẹ́yìn gba kù mọ̀ ẹ má tẹ́gbà jálàbí ilẹ̀ yóò bọjọ́ iwájú yín jẹ́. aburú tó wà lára ẹlòmíì tó wá ka imọ́léhùn ogun àgbáyé ni ó wà complex. àáfàá kan tó bá lóun oògùn tí o bá ń ta àáfàá yóò bà lọ. ẹ̀wà ní sẹ́méjì àfikún ní gbogbo ẹ̀ náà lágbára wa ká n náà lọ́dá wọlé tó yíwọ́ ẹ̀. owó ọlọ́dẹ sábọ̀dún wèrè gbogbo òṣòro yín ẹ̀ máa gbé bọ̀ ìwọ́ká ìṣòro wọn lọ́dún wọn máa gbé bọ̀. ẹ̀kọ́ yẹn ń kéwú bàbá kọ́ yẹn ń kéwú bàbá sẹ́wà sí àsìkò wájú kò tiẹ̀. Allah. àwọn oníjàlá bí ọ̀rẹ́ Ìlọrin mọ́ wa ó dà o àmọ́ ó lójú àwọn tó tó ṣe ní sọ ẹ̀yin tí ẹ̀ bá tó ṣe ẹ̀jọ̀ kó jẹ́ àwọn tó tó ṣe wọ́n ní rìsáà bí wàhálà àbádẹ́ni tó fi kọlù wọ́n láṣẹ pamọ́ tí wọ́n fi di ọjọ́ orí náà sì wà nínú jálàbí ẹlòmíì ti tó kú kó tó bẹ̀rẹ̀. والجود والحلم الكثير مردا. yorùbá ní ìwé dáadáa. والبشر للمولى وحسن عشرتي. ọlọ́run jẹ́ aṣọ oríire. àmín. sẹ́ńpá ẹ̀mí àní ò dáa àwọn bàbá wa ṣàdúrà wọn ní máa lọ ọlọ́run ó ṣe é tó bá sinú ọwọ́ adúpẹ́ mélòó ló kù tó lè ṣerú ẹ mọ́. àwọn lónìí ni kò ní dọ̀la àwọn dà mọ́ èèyàn máa wo ẹrẹ wá palẹ̀ kéwúrẹ́ gbogbo nǹkan lẹ parẹ́ torí àwọn tó ní sòrò tẹ́ ẹ̀ máa jẹ́ǹjẹ́ wọn á wo. àtòrí àwọn tó ní sòrò adùn tó bá wọ̀ náà láàyè. kí ló lẹ́ẹ̀kejì ṣe. والحلم الكثير. ẹ dọ́kẹ́ máa tẹ̀lé mi ni. ẹ tí wọ́n fẹ́ kádùn àwọn gbà yóò láfararọ́. ó wá ṣàdúrà wá pọ́sẹ̀ kan ó ní sèbé ní máa gbà wéréwéré ni. àdúrà yóò kọ́ sí nǹkan mẹ́ta ẹ gbọ́ ìmọ̀ anyogun fara. ọlọ́wọ́ àkọ́kọ́ máa dùn àkọ́kọ́ àfi pa ẹ̀ṣẹ̀ rere. wọ́n á yin lọ kéré wọ́n fi pamọ́ fún ọmọ rẹ̀ míì tí ń bọ̀ irú tí àyè wọ́n rè ní kan ló dààmú ẹ̀. lára àfipamọ́ nígbà tó tọrọ mẹ́wàá jẹ́ fún ọ ní méje jẹ́ fi di ẹ lẹ̀ kẹ́yìn rí ó mọ̀ rùn. nígbà tí wọ́n fi pamọ́ lọ́nà kan tí wọ́n ní sàmọ́ ó tán náà nù. wà á ń yọ àjẹlẹ̀lẹ̀ wà á kájú ẹ̀fẹ́ lòmíì níbi tí ò bá ti dáa fún ọ rí mọ̀jà jí ó pẹ́ kọ́ bá sákò lọ́dọ̀ wa jẹ́ tètè dán ọ lóhùn. mo lọ lómi tí sọmọ àfa yóò máa lérí àwọn kan táyà sọmọ àfa alalẹ̀ koroko ńgbà wọn ò yàn rí níran yín ọlọ́run ò dájú débẹ̀ yóò jẹ́ wọn náà yàn díẹ̀ kọ́ ni màpọ́ lọ́hùn bẹ́. wọn ò tẹ̀lé mi mọ́ ni. ọ̀rọ̀ àdúrà là ń sọ àbọ̀rọ̀ àdúrà kọ́ ni. jẹ̀mọ́ àwọn ẹni náà
àlà farada bá ní bàbá òpin náà wọn ò ṣe bàjí kí ọlọ́run fẹ́ bá sọ̀rọ̀ kúlúkálùkù odó lásìkò tọ́lọ́run ó dá ló àmọ́ gbàgbádùn àrígbà odò lọ ta'ala wa antum muqinuna bil hijaba ẹ pọ́lọ́ ìwà gbàgbádùn àyè ó gbà kò jù bá ń lọ. sayakunu ma huwa ka'inu fi waqti sẹ́ńtẹ̀lẹ̀ mi bẹ́ẹ̀ tẹ̀lé mi túbọ̀ síbò mi. máa rí dán ẹ̀ tẹ̀lé mi n ti jáde ọgbà ní ká o tó o bá tọrọ nǹkan mẹ́wàá tó fún ọ márùn yọnu sí pé márùn yìí náà tó Ọlọ́run márùn yìí náà tó àlàmdí Ọlọ́run mọ̀ sí o mo béèrè ilé o sì ralẹ̀ ibi ilẹ̀ náà nílé tí bẹ̀rẹ̀ o ní ilé la béèrè fa yóò tún wá ralẹ̀ ilé nù rà téèyàn ní rówó kọ́ ọ yọnu níwọ̀n tó ń tó ti pé àti ẹbí ọ tó bá wọn ọrùn wọn léra wọn jáde fúnra wọn ni ìwọ ọmọ wa kọ́lé ojúlé méjì Ọlọ́run wọ̀ ṣeun ó bẹ̀rẹ̀ nínú ayé náà díẹ̀ nù ẹ dẹ́kun ẹ̀ tẹ̀lé mi mọ́ máa rí dá àti kéèyàn yánu ni ẹni Allahu akbaru Allahu akbar ẹ sọ bẹ́ẹ̀ dáadáa mọ́ sáà wá yánu mọ́ ẹ tẹ̀lé mi ǹjẹ́ ayánu yóò bá lẹ́nu ó di kúkú tó fi lé ọ lọ́wọ́ bọ́ọ̀ bá banújẹ́ tó bá ní nǹkan yóò fara fún ọ. wàlbíṣirù lílmàwùlá. jẹ́nu ní mo dùn sọ́lọ́ Allahu akbaru Ọlọ́run inú mi ń dùn sí ọ ẹlòmíín wúra ló pé ayé wò gẹ̀ ló dá mi sí kí lọ ní n kéwù fún gan àtọ̀wọ́n pé ní lówó bí wọ́n ṣe àgbáyé kí lọ ní n kéwù fún kí ló dé gan kí ló dé sẹ́ẹ̀fù nǹkan ra mọ́ lọ Ọlọ́run ló dá sówó lọ rí fi jẹun àkàndùn tó mọ̀ ní ọmọ náà ní àràrà kò tí ì lọ ojúmọ́ ró èmi lọ́lọ́ ní yọnu sí ọ pè mí yóò sùn ọ bọ́ ọ pè mí lórí ìdẹ̀kùn ọ pè mí lórí ìnira ṣèbí kọ́ ti kọ́ lọ́ọ̀ ni. bàbá wa pè á lóru wọ́n pè á lọ́la wọ́n ní ká wá dunnú sọ́lọ̀ sọ́ọ̀ ní dunnú sọ́lọ̀ ni ẹ tẹ̀lé mi ọ wọṣọ tó dáa pọ́ lọ́wọ́ mo dúpẹ́ wọ́sọ̀ kan tó kù náà ní wọ́n rí léèyàn fọlọ́fọlọ́ ọgbọ́ wọlé ọgáfìlà wọ́n à ń lọ sàdúà mo wà nínú àwọn tọ́lọ́ wò yọ ọ́ lẹ̀ ní oríire. Allah ẹ̀kọ́ ọmọ yín lọ ó ní àmúfọmọ sọ́gbà ní bó lè bá dé yín tó lè mú ìwọ ọ̀yá arẹ́gẹ́lẹ́ dúró lè wọ́n ní ọmọ yín kó dé àmúfíẹ́ sọ́gbà ní ọmọ jẹ́ ògbìn ọ lọ pẹ̀lú búrẹ́dì tó bá jí búrẹ́dì kí wọ́n jí ó tún fọmọ sọ́gbà ó fẹ́ràn sẹ́ràn. wàlbíṣirù lílmàwùlá wà husnu ìṣirati. wàlbíṣirù lílmàwùlá wà husnu ìṣirati. ẹ tẹ̀lé mi ilé wọn wá sí àgbáyé la wà ẹbí ẹ̀kọ́ ni ni àṣetí máa tún mú káàdùn àwọn gbà bó bá ń bá yàn gbé máa bá gbé pẹ̀lú àlàáfíà pẹ̀lú dùnú máa rìlẹ́ẹ̀tì pẹ̀lú wọn pẹ̀lú ọpọlọ máa yá wọn nígbà kànga ọ̀yá wọn lọ́wọ́ ọ̀jábẹ̀ ọ̀tí ìjùbá ńlọ ọlọ́wà ní bí n bá fún olówó yóò tọ̀ rẹ̀ jí wọn bá ọlọ́gbà kànga rẹ̀ lára tí ìjẹ́ káàdùn ọgbà wọn lóbìnrin tó ṣe pé aláàtì là ṣé ìwà àjùmọ̀wò ẹni tí kò nǹkan jọ tí ì fẹ́ lù mí àdúrà rẹ̀ ò lè gbà gbogbo ọmọ ìta ìgbà kànga lábẹ́ bẹ́ẹ̀dì ọwọ́ jábẹ́ àfikọ́ kòkòrin ó gbé sígbèrè àáké nígbàsẹ̀ ọ̀sìn ní kọ́lọ́ máa jọrí àwọn ọlẹ́wà bá kú bí kòkòrin náà bá yẹ̀ tó bá ọ lórí ọ̀pára rẹ báyìí. wàlbíṣirù lílmàwùlá wà husnu ìṣirati. wàlbíṣirù lílmàwùlá wà husnu ìṣirati. yorùbá nàbì kọ́kọ́ sẹ́sẹ́ ní bàbá àbọ̀ Alhaji Ali Barika bàbá olúwa sí àgbáyé ẹni àgbáyé. bàbá máa fọ ọ̀rọ̀ wọn náà báyìí ó tún bàbá máa fọ ọ̀rọ̀ wọn náà àfa mi dáadáa kò jọ ojú rẹ mọ̀ tutù. bakhilta bi wasli limaza. bakhilta bi wasli ó ti ẹ̀ bèrè mi bakhilta bi wasli ó bèrè mi kí n mọ èsì ọ́ àṣé wọ́n fẹ́ ká dùn àwọn ọmọ àgbà sí ni
wọ́n tún mọ́mọ́ wọn gbága àtàwọn ọmọ nájú ẹ̀ lórí orí bàbá lónìí alhamdulilayi wọn gbéra wọn sá fún wa kí lórí ibú tó bá wọ̀ bùnàyè rẹ ti dáadé àyèsè àṣẹ ẹni tí ń serú ẹ nínú tó jẹ́ ká dúró gba àwọn ọmọ kan dákú ní ẹgbà kọ́kọ́rọ́ mọ́tò mi ẹgbẹ́ lọ mọ́tò ní tí a bá ń ti tẹ́lẹ̀ ọlọ́run rà tuntun fún ọ n ti já dúró gbà náà nù kíní kan ní òun àdúrà lọ́wọ́ tí ì gbà. wàtàwádù nínú tí mo ká dúró gbà ní kéyìn onítẹríba ìtú bàbá ti kọjá nù lẹ́wọ̀n fọ́kàrọ̀ wọn lè fọ́kàrọ̀ ọlọ́run gbé fàárí fún bàbá wọn ò sí wàláì fàárí tó fàárí tí wọn náà fẹ́ gún yẹn lẹ́sìn kò sẹ́ni tó gbọ́dọ̀ kọ́ àbúrò àtúmọ̀ pẹ́lẹ́ ńgọ́ wọn wá jókòó lẹ́ẹ̀lẹ́ náà tó yẹ kó kàn ga kó ga tó lé kí màá wúlọ̀ kaba wọn bá sẹ́ débẹ̀ ní kí sẹ́ ti fàárí fa ọlọ́run gbà fún wọn débẹ̀ ìtẹríba wa pọ̀ wọ́n tún máa rá bàbá àṣẹni bá ṣe báyìí ní forí gbàǹkà kẹrin ti forí lù ẹforí lù níbi kankanba ọmọ kéèké apẹbi abadé ìgbónàbadé tí ẹ ń kọ́ ọkọ ọlọ́mọdé tí ẹ gbàgbé rẹ̀ nílé yín ọ tí ì tọ́ mọ̀ bí ibà ṣe kéwú ọ̀tọ́ mọ̀. wàtàwádù àṣetẹ̀ríba ni ẹni Allahu akbaru. Allahu akbar. àṣetẹ̀ríba ni kí mo pé jẹ̀mọ́ wa. ìtẹríba. ẹ sọ bẹ́ẹ̀ dáadáa ẹlòmíà àdírẹ́sì wọn lóde lọ́rẹ̀ tí ò bá mú apèyàn bí ìgbà tí yẹn pè é ọmọ tí ń kéwú lọ bàbá ní kò yé wọ́n tún máa sọ fáfáà mí pé bàbá sọ tó lẹ forí jìn á náà tó dòkó tí ò tẹ̀ kan náà bàbá wa tó pọn wọ́n tún wá lé èmi ò máa fọ́ àbí máa fẹ́ hò kódà àfa àwọn gan pọ́n alé ń tí wọ́n kọ́ lọ́dọ̀ àfa àti ẹni bàbá gbà láti bá wa gbé ni tí wọ́n bá ṣe bọ́ọ̀lù ṣe dán tó ẹ̀rú bá wa àti súnmọ́ wọn jẹ́ tọ́lọ̀ ń fún wa nípa láti dúró láàrin wa pé kí ni ìkùnrin jẹ́ orúkọ de lára mi mo tẹ̀ ọmọlẹ̀ ṣé kí o tún mọ̀ tuntun ṣe pé màgàmàgà orí ìlú sì fẹ́ máa dàrú lẹ́rù òfin ní bọ̀ọ̀nà bí ká pé àràfin níbi tí ẹnu wọ́n máa ṣe ti bàjẹ́ tọ́pẹ̀ kí omi kọ́ lòun ṣe pèlè ọ. àròrọ̀ kí o lódì ẹ máa ní ẹnu pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ bó lọ ń kéwì yìí bó ni wọ́n ń kéwì yìí bàbá ni bá kọ́ alikasaratu. wàtàwádù nínú wáàsí wọn láti máa he kéwú orí rẹ̀ ó sì pé kọ́ tó wọ́n kẹ́sẹ̀ sí kan orí rẹ̀ ó pè yányán gbogbo ìdọ̀tí gbogbo kíní rẹ̀ tó kó fáírọ́ọ̀sì yẹn orí rẹ̀ ó wà pé wá nígbà tó bá ń gbọ́ tí àgbàlagbà ń pe kéwú lọ́wọ́ máa bèrè àrẹ pé bolèmí wà nínú kéwú ẹ̀yin ọ̀dọ́ tẹ́lẹ̀ ń kéwú káàkiri ẹ̀yin kílẹ̀ ń ké wàlẹ́ mú jẹ́ wọ́n jẹ̀ náà tó lè bí rì. wa karamatun. èyí tí mo fẹ́ wí tí o bá rí bẹ́ẹ̀ ẹ sọ wa karamatun kápá yàn lé. àbọ̀ mọ̀ ara lẹ̀ wọ́n ẹ̀ka o wọn bọ́ lẹ́nu ọkọ̀ kẹlòmíì lẹ́nu tí ìyàwó rẹ̀ ń bá jà lọ sí gàárì bàbá wa bọ́ lọ́wọ́ akí ìyàwó rẹ̀ wà ní àtúntì ẹ̀ lápàlẹ́ la ẹ fi yìí tí ẹ fi ra yìí fóun tí a ti fẹ́ lù pánú yàrá. wàtàwádù wa shaja'atun. bàbá wa bí wọn ní Allahu akibaru. Allahu akbar. wa shaja'atun. wọ́n ti wọ́n mú káàdì ọgbà ní kéèyàn má bẹ́ǹdì ọ̀rọ̀. Allah. tí wọ́n àṣìbọ̀ wà nà ní bàbá ló gbọ́ ní. ìwọ náà jókòó wọ́n náà tó jókòó ẹ̀yin náà tẹ́ da lẹ́nu wọ́n náà tó jókòó lẹ́lẹ̀. akin bẹ fún wọn ò corrupt wọn wọn ò gbà kí wọn rọ gbogbo wọn lábẹ́ òdodo ọ̀rọ̀ ti pọ̀ jù. ẹ jókòó àwọn ọmọ kékeré tó a bá ga fana àyìn tẹ́ ń gbẹ̀rún ládùúgbò ìbílẹ̀ ẹlẹ́wọ̀n kibaru ẹ̀fẹ̀sẹ̀ ẹlẹ́wọ̀n kibaru ma ọlọ́run kọjá báwọn kí ni jẹ́ kibaru. wàtàwádù wa karamatun wa shaja'atun. kí ni kibaru kí ni jẹ́ kibaru. ẹ̀yin ọmọ ìyá mi ẹ jẹ́ fèsì reality
bàbá náà ẹja fèsì reality bí ó sì wí nu àsọyẹ tí yẹn bá tún wá lákẹ́ àṣẹ àmọ́ soríire. Allah. obìnrin méjì sì wàá jà ládùúgbò àwọn akọ wa bá àfa àgbà orin taba náà wò dáadáa àtọ̀tọ̀ àtòsí náà lè jẹ̀bi ọmọ àlè ni ọ ó yẹ kọ́ mẹ́ni tó sẹ́ńtì ò dáa ọ̀yọ́ tẹnìkiri fún ọ̀yọ́ tẹnìkejì fún ni ẹ wọ́n lòdòdó ọ̀rọ̀ sọmọ́ lónìí níbi ìjẹkújẹ. mọ̀ bọ̀. wa iyadatul marida. tọ́wọ́ gbọ́ bàbá tó wá gbọ́ pé nìkan ń sàárẹ̀ bí nǹkan bá ṣí alọ́fà àbúrò àkónú ọkọ̀ ẹjẹ́ lọ bẹ̀ẹ́ wò àwọn tí a tó wà ń bẹ̀rù wọn wà á kíá wọn lọ ẹlòmíì tóbi tẹ kò rí tó wà lábẹ́rẹ́ mọ́ kò rí tó wà lábẹ́rẹ́ mọ́ pàápàá aláàgbà àwọn ọmọ pé nǹkan ń sèyàn mọ́ bẹ́ẹ̀ sì ni tí ẹsẹ̀ àga bá ti ń wọ́n àga ó ṣe kí ni yóò fìdí kalẹ̀ nà gbogbo tó wà lábẹ́rẹ́ tí nǹkan ṣe tí ò jọ lójú tí a bá ń wọ́n tó wọn jẹ̀dí mọ́lẹ̀. wa iyadatul marida ka ibni ibadati. wí méjì sí. wa mahabbatul fuqara'i. bàbá wọn fẹ́ràn tálíkà ẹlòmíì ò rówó pè é àmọ́ rówó tẹ pósítà wọn ò rówó tẹ pósítà ẹwà àwọn alábòsí colour separation wọn wà ní ẹ̀dákun ẹ̀ẹ́gbà bá ti mọ ní àlówó ẹ̀yẹ kówó pósítà wà fàáfà ẹni tẹ́ ẹ lé ọkọ rẹ kẹ́lẹ́ bá rírù àmọ́ ẹ̀rọ owó tí ó fi rè kó sọ́kọ̀ bàbá ní ẹja lọ wọn ò tí embra yóò ní wọ́n fẹ́ dàgbà wọn ò lówó lọ wọn ò tún wá lọ tí wọ́n ní kó wọ́n chájì bí wọ́n ṣe tó wọ́n ti wá ti $1 million kan tó bòde ńlẹ̀ pé mo fẹ́ bòde kó lọrin $1 million lọ sí sàkáǹtì mi pẹ̀lú bọ́lọ̀ ti dá mi àti tí ń sọ àti gbígbàdúrà tó wà lára mi tá ń rówó fún wa àgbàlagbà sọ̀rọ̀ àdágùn tí bá pàdé wọn jọ́ mi nínú àwẹ̀ wọn ní àbàbà tó ń lọ ni ọ̀rọ̀ wọn làwọn wá sọ tí èfi délé pẹ̀lú omi lójú bọ́ lọ́run wọ́n máa pa wọ́n fún wa. àmín. àmín náà yín kéré à. àmín. nínú àwẹ̀ àjọ sínú lójú ọ̀nà ńgbà mí ni tọkọ wọn kọjá fíì wọn ní bàbá ní tó ń lè kú. sọ́dọ̀ sì ń dà wá láàmú bàbá tún wá mú àgbàlagbà ara wọn tún wá họ ọmọ ní ọkọ̀ èèyàn mẹ́rin ọkọ̀ tá a rà tá a lọ́kọ̀ ọ̀la ni àwa fi ń kérò bí ẹ̀gẹ́. wa mahabbatul fuqara'i wal aytami wal. àwọn mọ́kànlá ń tọ́ tó kéré jù nù àwọn mọ́kànlá nínú ọkọ̀ síkúà tó ṣe pé tó bá ṣe kàrà tẹ̀sẹ̀ kan bá dún ẹni tí o bá tọkùnrin yóò bu ẹkún wa mahabbatul fuqara'i wal aytami wal. ń múra wá sí bẹ̀rẹ̀ rẹ̀. isanil muluki duna nikayati. ẹ yóò bá lẹ́bi dáadáa kí ló pé. wal aytami wal ihsani lil mamluki duna nikayati. ibi tí ń ti sinmi nù. ayakumullah. ẹ wọ́n ní ká ṣe dáadáa sáà tó wà lábẹ́ ẹni. bàbá ò fara ní ẹnìkan. apá náà ránṣẹ́ bí wájú àfáwọn èèyàn ti gbowó àpò tí ò ní yàgbẹ́ rẹ̀ bí ìbá ṣe rí ọ bàbá yìí. bàbá tó akọjú sẹ́gbẹ́ kẹ̀kẹ́ kó lè bá aráàyè gbá dáadáa. wa mahabbatul fuqara'i wal aytami wal. apá náà jẹ́ nù. isanil mamluki duna nikayati. ẹ gbọ́ tí òun yí dáadáa bàbá ronú ni ọ̀gbìn wà kó lójú àfa mi àníwá ni mo fẹ́ bọ́ sọ̀rọ̀ fáì ọ̀ ń sí èrè ni mo mú owó di àpò rẹ̀ sí kó má pa ẹ má lu lílù mọ̀mùlù kì í ti ń sọnù o kéèyàn jẹ́ ọ̀gá kó jẹ́ bàbá kó fẹ́ kí aṣọ ọmọ abẹ́ wọn máa dán kó má pọ́n káàfó wa gbádá kọ́ mọ kí ó wa gbádá tẹ̀lé bí ìbá sí àáfà tó jẹ́ ẹni ọlọ́run èyí ní bọ̀ pẹ̀lú àlàáfíà. àmín. sẹ́wọ̀n pé kí ó ló jáde ń bẹ̀ ń tó sì ṣẹlẹ̀ lásán ẹ wá mú àáfà tó tó báyìí wá tí ò ní ti tẹ ogun wọn rí àpò ìyá ẹni ọmọdé wọn lẹ̀ ni mo kún ọ lóde olúkálùkù sì ń gba tiẹ̀ ajánà sí ó gba tiẹ̀ bàbá òtún wá ní ọmọ yìí ò wá gbádáwòdì rí ẹni bá náwó sí lápò ní sórí ibú
olúkálùkù máa dánwó sí ajá náà sì lápò tẹ̀lé mi ẹ sọ àfáà mi torí báwọn bí wọn fún yín lówó àpò tó bá kájú irọ́ ni kẹ́tọ́ lẹ́yìn ẹ̀dúró ẹ̀ má dalẹ̀ wàásù ní ẹ fún ọ ọ̀nà ìrànà fún ọ títí ẹgbàájọ talọ̀gá náà gbàgbàgbàgbà ẹ bá mi lókè. àwọn ibẹ̀ kọ́ni ni apá náà à ń dà bá àdán lábẹ́ bàbá kọlùkálùkù lọ ní sùúrù bàbá tẹríba fún gbà wà náà dìgbà bọ́ọ̀ tẹríba ọkàn parẹ́ rẹ ni ẹ̀dá tó bá ń nàró má gbà náà ìgbà ọ̀bẹ lórí dànù èyí ń dúró bá tọ̀ jásọ ni kí wàá ní jádùú àga. ibi tí wọ́n ń bọ̀ látàrọ̀ gan-an máa bọ̀. wasafa'u asirari wa dhikrun da'imun. mọ́túlẹ̀ yìí o máa lóhun ohun yẹn ni kìnìún kan bẹ́ẹ̀ tí mo fẹ́ mú jáde. wasafa'u. bọ́sibọ̀ mi. fàfúsàlìláyé lẹ́àkíwàlá. yóò dà fọ́. tàyí asmi rọ ìlímù kìtàdìrì. àdúrà láyé tàyí asmi rọ ìlímù kìtàdìrì. má jákè níbi ìkẹ́ ọlọ́run. ìwọ tó wá gbàdúrà lóru òní kó tó sí gbàgbàdúrà rẹ ti gbà. bàbá látàyí bẹ́ẹ̀ni mi rọ ìlímù kìtàdìrì. ó ní mo wá tẹ̀sí kí wọ́n lọ sọ ọdún ní tiẹ̀ ti ga ẹ tẹ̀lé mi dáadáa arasin pẹ̀lẹ́pẹ̀lẹ́ sọnà wà bí fàfikà. arasin sọnà ron tó dáa pẹ̀lú ọlọ́run kí ni ò lè ṣe kí ló lè tí ò lè yanjú. Zadu bin Harith ó gbàdúrà lọ́nà ànábì nítorí kíní kan tó ṣẹlẹ̀ tó yẹ kó bínú pọ̀ ga mi yàn mí jẹ ó ti yá àwọn àgbàlagbà nítorí Zainab tó jẹ́ tiẹ̀ tẹ́lẹ̀ tọ́lọ̀ ń wá ní ànábì fẹ́ tó yẹ kó bínú yarí ó yàn mí jẹ ẹ bá ń bẹ mọ́mọ́ kó fìyàwó mi lẹ̀ sọ́lù kàmárà ẹ̀ tó mú wọn ní kò sọ́ọ̀lì ó lànà bí ilé jọ níyàn ṣèbí tọ́lọ̀ ní ọ̀sẹ̀ nu mo fara mọ́ ẹ gbọ́ sẹ́wọ̀n kó tó ń tẹ́lẹ̀ dú àfa lọ́rùn sí láyé sí tí ó gọ̀dẹ̀ lásùbà àti òfin pọ́npọ́n lé ní ìpàkọ́ báyé ṣe tó ìyàwó mi lọ́wọ́ lọ́wọ́ fẹ́ ṣe kí ni ọ̀fẹ́ fẹ́ tí ó fọyàn lórí níbi tó máa kí ó tún lọ báyàwó àfa àpé kílẹ̀ mú wọn ti dàgbà ẹja máa yẹn. La ilaha illallah. ọ̀sẹ̀ náà fi fọwọ́. Zadu bin Harith àbí òjì tẹ̀lé mi ó sì wá rí obìnrin ẹ̀ lọ́dọ̀ ànábì wọn á tún sáàbù ẹ̀ bí ànábì ó gbàgbé kó ń fẹ́ rí ó tiẹ̀ gbàgbé rẹ̀ yányá ó mú fẹ́ kúrò lọ́kàn ó tún wá sọ̀rọ̀ sọmọ ọ̀dọ̀ obìnrin náà yóò tún máa tẹ̀lé bá fún báyìí Muhammad ìyá wa lóbìnrin tó sọkọ ẹ̀ rí ó ti di ìyàwó ànábì ọlọ́dọ̀gá mi tí bá bọ̀ yóò wá kọ́yìn sí lẹ́ẹ̀kan náà nífẹ̀ẹ́ kí mo fẹ́ rí kù lọ́kàn rẹ̀. Allahu Akbar. níbi wàá ṣàdúrà fún mo fẹ́ kẹ́ gbọ́ yé wọ́n ládùúrà ò lè gbà. lẹ́nu kan bá tán lọ ní ògbẹ́ bá mú lọ́rẹ̀ nínú mùnáfìkì ní bá dé inú ogbó ní bá fọ́ ọ́ra àlà ló bá sùn lọ ló bá dé lókun nínú ilé ahoro ǹjẹ́ kó kú yọ̀ bẹ́ẹ̀ lọ́rùn bẹ́ẹ̀ ní bá ń gbọ́ àgbọ̀dọ̀ pa ó gbọ́ wọn anábìá Muhammad arábìnrin ti rí ọlọ́gbọ́dọ̀ pa bàbá pa nǹkan sí ọ. ẹ tẹ̀lé mi dáadáa ló bá mú ọ̀bẹ ló bá ọ ó tún padà ó tún bẹ dúró ọlọ́gbọ́dọ̀ pa ẹnì kẹtẹ ọlọ́gbọ́dọ̀ pa ló bá rí ẹnìkan bá yọ sí ló bá mú àwọn méjì tí ẹ mú ìdá lọ́wọ́ bẹ́ẹ̀ ṣe kò tí ọ̀tá àti apádà nù àdúrà tó gbà lẹ́nu ànábì ni mẹ́ta mo fẹ́ sọ jí sọ méjì ẹlẹ́ẹ̀kejì ọkùnrin kan ní ń tàwa kẹ́ni máa ti jẹ́ gbàdúrà. ó ń tàwa. ló bá rí àpò kan tí owó kúnnú rẹ̀ ló bá ó sáré tọ́jú ẹ lẹ́nìkan bá ní ẹlẹ́kùn tó ló bá ń rí 1,000 dinar
tó bá fún mi ń fún ní 100 tó lé lórí ẹ̀ ló bá lé mi mórí olódà ọmọdé wò sí 50 ó ní rọ̀dí ètò 25 ńkọ́ kò fẹ́ fún ma ó ní mo yọnu sí 10 ńkọ́ ó ní mo yọnu sí ó dà ẹyọ 5 ńkọ́ ó dà ẹyọ kan ńkọ́ ó ní fún mi ibi ń pa mí ni ń fún ọ ní ń pa ọlọ́run ó jọ ọ lálùbáríkà ó lè yí náà jowó lọ ló bá lọ ẹ má fojú di àdúrà ẹ tẹ̀lé mi mọ́ ọlọ́run ó jọ ọ lálùbáríkà kò sọ jù bẹ́ẹ̀ lọ kò sí kí ni jẹ̀mọ́ ó sì gbowó rẹ lọ kò dá láàmú ọkùnrin wọn lọ wọ́n ní Baghdad kò lè lọ́mọ ebi dé ló bá sọ̀rọ̀ ọ̀dọ́ màlúù ní bá bá gbowó sàrà káàkiri ṣe bí àáfàá ṣe gbogbo ẹ ìyá arúgbó kan bá pè é ó ní wà àáfàá yìí ọmọ dá mo fẹ́ fún ọlọ́mọ mi ẹ tẹ̀lé mi ẹni bí ń pa wọ́n tún fún lọ́mọ. kò sí lè kọ́ ní a bá dájọ́ tí wọ́n sọ ìyàwó yá nílé mi lọ́wọ́ wa ló bá lọ ló bá gbé àpò kan jáde ó ní owó yìí ni wọ́n á fi tọ́jú ìyàwó rẹ̀ lọ́kùnrin bá bú ẹkún ló bá ṣe déédéé owó àpò tó rí ń jọ sí. La ilaha illallah. man taraka shay'an fil harami nalahu fiha owó tó rí ń jọ sí owó náà ni ẹ wá dá padà fún ọmọ tó ti wá tẹ̀lé ó láti gbogbo lé ìmọ̀ fún ọ ó ní bàbá rẹ ló gbówó wá láti hajj bàbá rẹ ló ní èmi ìyá ọmọ yìí nìyí mo yọ̀ǹdówó fún àtọmọ àti gbogbo tó wà nà rẹ ọ lálùbáríkà àjọsọ ó ní àbí òní. Ó ní. rárá ẹ má jẹ sọ kẹta mọ́. Ahasin fanna wa bihi fafiqa kaima yakufika mina dorari. Yorùbá nẹ́bi dáadáa bàbá àta. Nafahatullahi laha arjun. Nafahatullahi laha arjun. Ta'ati bil-lutfi wa bil-ghafri. Yóò rí bẹ́ẹ̀. Mahama shtadat bika naibatun. Ẹ mú dání náà ń bá sọ̀rọ̀ lórí eléyìí. Wọ́n ní tó bá ṣàdúrà ọlọ́run lẹ̀ ẹ́ mìíràn dọ́ra. Bẹ́ẹ̀ni. Gbogbo tí ń jẹ́ ìrìn ọlọ́run là ó kò ń bẹ̀. Bàbá ò fẹ́ ká sórí ibú. Ọlọ́run bàbá náà ni wọ́n sọ bẹ́ẹ̀ ní ọlọ́run. Gbogbo tí bàbá kó jọ ọlọ́run mọ̀jẹ̀ ó dá horo. Àmín. Mọ̀jẹ̀ bàbá gangan ó dá horo. Àmín. Gbogbo tí yẹn wù ó jẹ́ wàsó ibùhá ba'dal kamali yamut. Oh, la ilaha illallah. Nígbà tí nǹkan wá parí tata yín pé alhamdulillah kó wá kú ẹ wo iye orí tí ó dà n tó sásá bẹ́ẹ̀ yín pọ̀ wọ́n ti fẹ́ jẹ́ ẹlòmíì ẹ̀yin lẹ́ẹ̀rẹ̀ àgàbọ̀ ẹ fẹ̀yìn pọ́n ni wọ́n ní ha bí bàṣẹ tí ń wà sí àgbáyé àbá jẹ́ torí ti wá kí wọ́n jẹ́ ó ti sọ̀rọ̀ jẹ́nu lọ ó wá kó sí yín lábẹ́ bòjì yín wá bò ó bòjì orí bu jẹ́ ọlọ́run gbogbo ohun tó sáàdì bàbá tó sáàdì ọlọ́run látara yín ọlọ́run mọ́jì wọn ó lulẹ̀. Àmín. ẹ sí àmín dáadáa. Àmín. ẹnu mi ò gbà yín wo. Àmín. ṣùgbọ́n gbàtọ́ ọlọ́run ṣàdúrà fún bàbá rẹ̀ sọ́ọ́sì pèlè ni àdúrà náà lọ sí fún bó o lọ tún wí. Nafa'atullahi. mo gbọ́ bọ́bọ̀ mi. Laha arjun mahama shtadat bika naibatun. Fa alayhi tawakkal wastabir. jama o tó bá káyọ̀ kúkú lẹ̀ odijọ́ mi ọjọ́ rẹ̀. fa alayhi tawakkal wastabir. farati ọlọ́run wastabir. wá ní sùúrù pẹ̀lú ìdájọ́ rẹ̀. bẹ́ẹ̀ yóò bá ní sùúrù kò lè jèrè àdúrà. sùúrù lèyàn fi jèrè àdúrà. ẹ̀sìn ọlọ́run ẹ̀sìn ní sùúrù lórí ẹ̀. gbàgbé tọ́lá ti mú kò tán bẹ̀ yóò kàn ọ́. Sali rabbaka la tas'al abadan. ọlọ́run ní ọbẹ̀rẹ̀ gbọ́dọ̀ wẹ̀. Ghayra al-mawla dafu al-usri. Ya'sun min rahmati khusrun. Ya'sun min rahmati khusrun. kéèyàn já
kí Ọlọ́run khusirun òfòní. bal kufuru mufitu lisukiri. La ilaha illallah. Mo batara rẹ jẹ́. Rabbun man azabi janibi. ẹni tó wọ́n lọ́n súnmọ́ látara bẹ́ẹ̀ wá sí àgbáyé tó rọ́ lọ́n súnmọ́. azabi janibi yukifa min zulmi awla lashiri. La ilaha illallah. Akramakumullah. gbogbo tí ń jáde ra Ọlọ́run là kú mbẹ́ ni. Rọ́ọ̀jì wàhálìlì wà tàrífì. Ọlọ́run ọba ní ọ̀ràn kan rẹ̀ wà á tẹ̀lé la ilaha illallah. ebi tí jẹ́ wà á tẹ̀lé fi tìtúnà sí dára rẹ fún. yọ̀njí. pé Ọlọ́run ẹlẹ́ṣẹ̀ ni mí. ọfẹ gbà nǹkan lọ́wọ́ Ọlọ́run pẹ̀lú gírímọ̀ǹkà yìí yóò nà ọ ní pàṣẹ jẹ́jẹ́. yọ̀njí kàmínà kúrọ̀ bí lùkọ́tìrì. tó Ọlọ́run jẹ́ aṣọ oríire. àmín. ẹ sí àmì dáadáa. àmín. bàbá olúwa sí àgbáyé ẹ nífẹ̀ẹ́ tí mo fẹ́ ṣe yìí ṣùgbọ́n àgbọ̀dọ̀ mọ̀ ṣe kẹ́tù kẹ́ńtẹ́ẹ̀kẹ́ fún akátó máa lọ lé. ìwé yìí gbogbo èèyàn ni ó rà tíra ní okò àwọn ẹni Ọlọ́run ni ṣùgbọ́n wọ́n á kí àwọn ẹni Ọlọ́run kú ọdún. gbogbo ẹ̀dá tó bá fẹ́ yàn wọ́n á kí wọn kú ọdún. ẹ bá àlè fún ọ lówó wọn lówó ju àlè ìgbà náà ńkọ́ ìgbà kí n tiẹ̀ pẹ̀lú èyí tó fẹ́ máa jí àkáǹtì ọ̀gá rẹ wò ẹ bá ń wọ ẹ̀dá pẹ̀lú lówó wọn tó wà mẹ́. bẹ́ẹ̀ yẹn bá lè tọ́bù tó lè tú lójú yóò tọ́bù kú lójú ó fẹ́ parẹ́ nù. wọn ò kọ́ ọkọ èèyàn fún mi ṣùgbọ́n kò sọ lórí ibú láàrin kò sí bàbá ní òsọ lórí ibú láàrin wa ẹ ṣe àmì dáadáa. àmín. torí ẹni tí ò bá ní dáa fún kò ní débi ni ẹ tẹ̀lé mi tálọ́kùnrin ọ̀hún ìwé tíra tó wà lọ́wọ́ mi tí apáná ẹ̀ ń gbọ́ bá a ti fi àṣẹ là á sè ẹ jẹ́ kí bàbá kú ọdún ká sóríire ná ẹ tẹ̀lé mi mọ́ ìgbésẹ̀ méjì péré mo fẹ́ ṣe báyìí lẹ́sẹ̀ talẹ́ni àkọ́kọ́ tí ó bóde pé bàbá mo fẹ́ ra àlùbáríkà jáde èlò Abdul Mujib ọmọ mi Mujib bá lò ọkọ̀ kan ni èlò lọ́wọ́ fi kí bàbá cash pé bàbá ẹ bìlẹ̀ ẹ dákun ẹ má ti kówé pa òun gbàwé yìí ẹ dákun torí Ọlọ́run mo fọlọ́run mi sọ́ọ́lù kamara ẹ̀ tó wọn ni sọ́ọ̀lì ẹ sábìlà kó wá pé bàbá pé lọ́dún ní òun fẹ́ ra àlùbáríkà tó 5,000 naira. Allahu Akbar. àwọn náà bá mi ṣe international e-passport àwọn náà bá mi ṣe níjó ní kódà kò gba wákàtí tó fi yẹ kí n lọ kí n bọ̀ dé ìgbà mo kọ́ ń bọ̀ yanjú ẹ̀ ní parẹ́. àmín. àwọn náà 5,000 naira. èló ẹ máa mú wa 5,000 naira. Allah. owó bàbá nù. sami yamma owó bàbá nù tí o lọ bi pa àdàrẹ́ ìjà kó wọn ní lọ tí o gbọdọ̀ yabi kankan. ajabiraman ayawusa khalifa lubini ajabiraman èló 5,000 naira. Allahu Akbar. kólúkálùkù máa tó a bàbá wa tóyìn Muhammad láti Kaduna 5,000 naira. Allahu Akbar. alájọ Kamil Bello Bello. 5,000 naira. Ajinajimuddin Badmus mo fẹ́ owó yìí Haji Ismail Burkina Faso 10,000 naira. Allahu Akbar. owó ọkú ọdún nù. bàbá wa Dr. Ibrahim Mahamud láti Zaria 5,000 naira. Allahu Akbar. Haji Yunus Hussein láti Èkó bẹ́ẹ̀ ni 2,000 tálótókù. Ejira Harun láti Port Harcourt 5,000 naira. now ẹrú ọlọ́nkà ìlú 1,000 2,000 bàbá wa Súnkẹrẹ láti Èkó 1,000 Imam Saleh Ilegere 2,000 naira. gbogbo àtàwọn láti dalẹ̀ àwọn ará bíjẹ̀dà ẹ̀yin tẹ̀ ń jẹ́ àtẹ̀kẹ́ nílùú yín. Bashir Dundu Tofawa kana bẹ́ẹ̀ ni 5,000 naira. Missioner Nasfat ní Edo State ní ọmọ bàbá náà ní
ní Edo state àfàwà Safiyullah Al-Adabi 5,000 naira. Allahu Akbar. baba oúnjẹ ọmọ lẹ́ ń jẹun ọdọọdún mo gbọ́dọ̀ mọ̀ sílẹ̀ lọ́dọọdún àdúrà gbà láti mi náà bẹ́ẹ̀ ni oníwàásí 2,000 naira baba wa Alhaji wa youth Ansarul Islam chairman wa 2,000 naira Lukman Al-Kabir Abidjan bẹ́ẹ̀ ni gòlísẹ́wù pẹ̀lú ògọ́lọ́ 2,000 naira táǹtù kù mbẹ́ owó tẹ̀lé kó lọ́wọ́ ni bàbá àta ló tọrọ nǹkan bàbá àta ní owó yìí òun fẹ́ kí bàbá ra kọ́lọ́run ra wọn máa bọ̀m̀bà fún bàbá ẹgbẹ́ náà tóbi dáadáa factory fitted AC ọlọ́run ó sì rà pẹ̀lú ògọ́lọ́ ó sì rè pẹ̀lú 1,000 Tajudeen nìbàdàn èlónù 2,000 now ajẹ́rù ọ̀rẹ́ mi ìmọ̀mọ̀lú ẹ̀rí parẹ́ èlónì Abdulrahman ọ̀rọ̀ rẹ̀ Alhaji Zakaria ẹ̀bàǹgbà ìmọ̀mọ̀ lẹ́sìn 2,000 naira ọ̀lẹ́sìn bàbá ńkọ́ Ibrahim dẹ́mẹ̀gọ́rò tọ́lá àtìrà ní 40,000 1,000 naira oya máa tú àpò rẹ Bushra Alhaji Amasa ilé kutu nílọrin ní àyè 5,000 naira ìgbà owó tí ń gbà yìí owó tí ń lọ yàrá bàbá direct ni tí ò gbọdọ̀ yàbí kankan Benin 2,000 èló Haji Zakaria púpọ̀ ọ̀la 1,000 ẹ̀ máa gbà Adam Lagaka 2,000 naira má pọ̀ ní mo tiẹ̀ wá tú àpò rẹ torí Ọlọ́run máa tú bọ́ sí wa máa tú l'Abuja 4,000 naira ta ló tún kù mbẹ Haji Mubarak 1,000 Abdullahi Adabale oya láti Kọ̀tàngúrà Nurudeen Atọ́lágbé Haji Ibrahim Busiri president Imam Sharafuddin. Imam Sharafuddin láti Dunduwi Ọ̀fà 2,000 naira. àwọn Ọ̀fà inú mi dùn tí tá ń dákọ̀ Ọ̀fà. Afa Abdulrazak láti Kano and oda àwọn ọ̀sẹ̀ Kano da oda 1,000 naira oya Alhaji Alamin Kọ̀tàngúrà ẹgbà láti Èkó 1,000 naira. Yorùbá nígbà Muhammad rẹ bàbá wa bàbá lélẹ̀ yìí kí n fèrè pòsọ́kọ̀ náà Imam láti Jẹ̀bú Òde. owó tí bàbá 5,000 naira gbà oya láti Kano 1,000 gbọ́dọ̀ tóbi dáadáa mọ́ ni kólúkálùkù mowó rẹ Afa Tọ̀ Muhyiddin láti Kòròdú oya 1,000 naira. Ọlọ́run dákun mọ́ yọ̀mí lẹ́nu oríire láti Èkó 2,000 naira sẹ́rẹ́ lẹ́yìn bàbá èlónù 2,000 naira Dr. Lugani láti ká ẹ máa kó ná nọ́mbà kí owó yìí ti fẹ́ pọ̀jù lọ́wọ́ rẹ èsì ẹ 2,000 Mariam láti Kano oya gbàgbà oya asalaamu alaykum Nabi Karim ẹrú Ọlọ́run mo fẹ́ ra àlùbáríkà pẹ̀lú 1,000 mo fẹ́ máa dákọ̀ ẹ́ sọ́dọ̀ Ọlọ́run ní èsì ni oya wá 1,000 Abdulganiyi o ti gbọ́ Nasarawa wá 1,000 tó o bá mu lọ́nà sókè kiri ọba yìí wá 1,000 naira. tí 1,000 bá wà lápò rẹ̀ tó bá wà bẹ́ẹ̀ lápò ẹ̀ náà sọ́kè kárí. ọ̀rẹ́ Ọlọ́run ti gbọ́ àádàkọ̀ eléyìí Alhaji Kabir lọ́ọ̀yà Kaduna èèyàn náà 5,000 naira ó yẹ máa mú ẹ lànà díẹ̀ Kabir Muhammad Kabir ó yẹ máa mú 1,000 rẹ bọ̀ Ibrahim Bisaje ó yá máa mú 1,000 rẹ bọ̀ ìwọ tó bá wà lọ́wọ́ rẹ wọ́n lówó àwọn ẹ̀mọ́ mọ́ àgbà yín. ó yá blessing Abidjan 1,000 naira mo jí ìwọ́n mi ọ̀là àlùbáríkà ó yá 500 máa bọ̀ ní àyè 500 naira. èyàn mélòó mo fẹ́ ká tọ̀ mo dà fírù látẹ̀dẹ̀ 1,000 naira. tọ́ bá ní 500 máa dìde bọ̀ ní àyè
alasela 1000 naira. wọ́n tọ́ 500 wọ́n máa bọ̀ dá 200 máa bọ̀. Imam Abdulrazak mọ̀ pé tí mo sọ. 1000 naira. ẹrú ọlọ́run 1000 naira. sọ́ọ̀lẹ̀. owó bàbá ní ẹgbàá afa. oya owó bàbá owó tí ń lọ ọ̀dọ̀ bàbá tó kí o túbà ní lórí nù. tààràtà. tí o gbọ́dọ̀ yá bi pa lẹ́yìn ọwọ́ àfa tó gbé lọ́yìn ń lo kẹnu. gbọ́dọ̀ tóbi dáadáa. Abdulrazak. jáde láti Kaduna. Daoud oya ẹ̀yà fún láti Minna. ẹ̀dọ́ ẹ̀yà fún kọ́sítọ́mà ẹ̀yà fún kọ́sítọ́mà ẹ̀dá kan. Alhaji Abdulhamid Sakama. Ìmáàmù ẹlẹ́mọ̀nà láti Kaduna. Khalifa ẹlẹ́mọ̀nà. Afawa Daud. Oya Olùjì 1000 naira. jọ̀wọ́ rẹ wọ bí. Muhammad Qasim láti Èkó 1000 naira. máa mú owó rẹ bọ̀. Shafa máa mú owó tiẹ̀ bọ̀. máa bá ń gbà kọ́ máa dákọ̀ wọ́n bẹ̀ náà. ẹrú ọlọ́run 1002. Oya Saadu oya ajali muhammed alikhalifa lọ́sọ̀gbọ̀ 1000 naira. 1000 naira. ẹrú ọlọ́ oya 200 máa mú tiẹ̀ náà bọ̀ 100 naira máa mú tiẹ̀ bọ̀ àti wá gbọ́ 100 naira wọlé báyìí nísìn 100 naira àti gbà wọlé. máa mú tiẹ̀ bọ̀ gbogbo èèyàn. a gbọ́dọ̀ mọ̀ sí bàbá. a gbọ́dọ̀ mọ̀ sí léyìí. mo mọ̀ pé o lè ka ilá pé ìwo ni mọ̀mù tún wá dálẹ̀ a gbọ́dọ̀ mọ̀ sí a ni gbọ́dọ̀ mọ̀ sí. ọlọ́run ní jẹ́ parẹ́. àmín. àjọlá yín pẹ́. àjọlá yín pẹ́. ìgbé agbára mu wa padà sí ìgbésẹ̀ lẹ́ẹ̀kejì. ìgbésẹ̀ lẹ́ẹ̀kejì. èyí tí ń lo yàrá bàbá direct nílé. àtìparí ẹsẹ̀ alákọ̀ọ́kọ́. direct entry eléyìí owó bàbá direct ni. ẹ̀dí bẹ́ẹ̀. ó ti débẹ̀. kó máa lọ direct. asalatu ala nabiyil karim. sallallahu alayhi wa sallam. mùsùlùmí òdì. ẹ ṣe ìwé ẹ má mú ní ìwé o. ìṣèwé. mo ka omi sì fẹ́ máa bọ́ lójú mi. àwọn wòlíì ọlọ́run tí tá àgbo kọ wọn rí. tá àgbo kọ wọn rí. ní ẹ wà níbi tíra tó wà lọ́wọ́ mi. wọ́n kó sínú ẹ̀. ilé tó bá wọ orígbó tó wọ bẹ̀ mọ́. orígbó tó wọ bẹ̀ mọ́. ẹ sí àmì dáadáa. àmín. àwọn ẹni tó rà ní 40,000 naira. 40,000 naira. àwọn tó wà ń bẹ jù bẹ́ẹ̀ lọ. wọ́n jù bẹ́ẹ̀ lọ. wọ́n jù bẹ́ẹ̀ lọ. wọ́n jù bẹ́ẹ̀ lọ. ta ni ó tún bóde torí ẹ wú. yẹ̀pẹ̀ tí a bá bu yẹ̀pẹ̀ dání níwájú táyà alibarika ni. alibarika ni. bí tí bàbá ń tẹ wọlé tẹ́ ń tẹ̀ jáde tẹ́ǹtì wúlì dín níbí. ayò ka iyo mọ̀ dá iyo. jalla tabaraka maulana. ayò ka iyo mọ̀ dá iyo. jalla tabaraka maulana. ayò ka iyo mọ̀ dá iyo. ẹ bá ń wọ ẹ̀dá kan. jalla tabaraka maulana. ayò ka iyo mọ̀ dá iyo. jalla tabaraka maulana. ayò ka iyo mọ̀ dá iyo. jalla tabaraka maulana. ayò ka iyo mọ̀ dá iyo. jalla tabaraka maulana. ayò ka iyo mọ̀ dá iyo. ẹ jẹ́ tó wí ni. jalla tabaraka maulana. ayò ka iyo mọ̀ dá iyo. jalla tabaraka maulana. ayò ka iyo mọ̀ dá iyo. jalla tabaraka maulana. ayò ka iyo mọ̀ dá iyo. jalla tabaraka maulana. ayò ka iyo mọ̀ dá iyo. Adédoyin. jalla tabaraka maulana. ẹ jẹ́ tó wí wọ́n sí. ayò ka iyo mọ̀ dá iyo. jalla tabaraka maulana. ayò ka iyo mọ̀ dá iyo. jalla tabaraka maulana. ayò ka iyo mọ̀ dá iyo. jalla tabaraka maulana. ayò ka iyo mọ̀ dá iyo. ẹ ràn mí lọ́wọ́ ẹlẹ́mọ̀nà. tabaraka maulana. ayò ka iyo mọ̀ dá iyo. jalla tabaraka maulana. ta ló fẹ́ ra àwẹ̀ yìí. tí ó ra wéyìí. ẹ jẹ́ gbé látòrí 20,000. tíra tó wà lọ́wọ́ mi á ní tó ra 40,000. bẹ́ẹ̀ yóò bá lè pọ́n kókó apọ́n báyìí báyìí. ta ló tún kù tí ó tún rà á tó wà ń bẹ̀ jù wá lọ. mo dá méjì ńgbà náà. àárí wọn múra àbí ń bọ̀ bàbá ní adákùn ká sọ di 10,000. bàbá ò fẹ́ nira fún yàn bil mu'minina ra'ufur rahim 10,000 naira. ẹgbẹ̀rún mẹ́wàá. àárí alhaji wa Oda. Abdulmujib Abdulmujib Bello. ó ní
ńgbà tó tí mo ti lè pè jáde ni bẹ́ẹ̀ni. òun rà ní 10,000 naira Allahu akbar. ẹ gbọ́dọ̀ tóbi dáadáa Allahu akbar. Abdulmujib Bello Bello. ha fújà náà ó àwọn Bello nù Bello. ọ̀ya ẹ mú mi wá àṣírí tó ra léyìí tí tèmi lé léyìí tó mo dúpẹ́ o 10,000 láwọn báyìí Abdulmujib ó ti ń kà á káàṣì ló fẹ́ rà á ẹ wò bàbá 10,000 tiẹ̀ ni ẹ gbọ́dọ̀ tóbi dáadáa Allahu akbar. kì í ṣe promise ẹ gbà owó òwe nù. ààrẹ nìkan a fẹ́ promise lálẹ́ cash and carry ni ó yá ẹ nípa rẹ Ismail Burkina Faso 5,000 ẹ gbọ́dọ̀ tóbi Allahu akbar. bàbá ní àsọ̀kalẹ̀ wá sí 5,000 ó yá ó yá ọ̀hún ta ló tún kù ta ló tún fẹ́ rà á bọ́ọ̀ bá ti ra ń pa ọ̀rá náà jẹ́ ẹ̀gbọ́n ń bẹ̀ ni ṣé o tájú àdábì wà ń bẹ̀ ṣé o Ádámù wà ń bẹ̀ Alhaji Táyé àdúrà 5,000 naira gbọ́dọ̀ tóbi. Allahu akbar. Òkè òyì àti ẹ̀fún mi lọ́mọ náà Latifa ìyá Mu'izza Latifa ọmọ dáadáa Allah 2,000 Imam wà láti ẹ̀dọ́ Imam Saleh lónìí ara 5,000 naira tẹ̀lé mi dáadáa mọ́ ta ló tún kù tí ó tún rà á ẹ máa kà á ọlọ́ọ̀jà rí kà síbi oríire náà à ń bà mí eléyìí o mo lọ́wọ́ náà mú 1,000 rẹ lọ alájí wa hello 2,000 ó wọlé 2,000 wọlé 2,500 ó wọlé kí 1,000 dúró náà wọ́n sì sẹ́ ó yá Mahbub El Mahbub bilẹ̀ ta ló tún kù mbẹ́ ó yá èló lò ó 2,500 ta wà báyìí wọn ò tí ì fi aṣọ kalẹ̀ jù bá ń lọ ayé ọlọ́run lẹ́ẹ̀gbọ́rọ̀ rárá sáma náà ń kọ́lé yìí la wọn tó wà ń bẹ̀ ju gbogbo tá à ń dá kan lọ bàbá ká gbádùn rẹ̀ tá ń tún kù mbẹ́ alekun bẹ́ẹ̀ 2,500 kò sí mọ́ ó yá èló ayọ̀ Yunus láti kó èló nu 2,000 Al-Mahbub billah kò sí iye tẹ̀ rádà àti ẹ̀gbọ́dọ̀ wọ́n fẹ́ yìí tí ẹ̀gbọ́dọ̀ tóbi 2,000 naira ó yá 2,000 láwà báyìí ní sheikh wọ́n ti fún yín tó kí mú yìí lọ ni táwọn tó kù mbẹ àgbọ̀ finance lẹ́nu bàbá àwọn obìnrin àwọn gbọ́ wọ́n bọ̀ wọn ò fẹ́ kọ́ làwọn ọkùnrin ni wọ́n ṣe ṣẹ̀ríà ni ẹ wá máa bọ̀ níṣẹ́ àyọ̀dá yín alájà Hafsat tó ní oil sawmill ó yá ẹrù ọba ni sẹ́ńbà bẹ́ẹ̀ wá mọ́ ó yá wọ́n ti ń rí túbọ̀ ajiwa ajabe ẹwà sí àgbáyé dà àti Haji Mansur bẹ́ẹ̀ ni Allahu Akbar musulman ajiwa Káyọ̀dé àti ọba Abdulrazak alájà wa náà ọlẹ́sìn nù 1,000 ẹ fún ọ ìmọ̀mù lọ́jà náà ìmọ̀mù àdí mú ń dìgbà fún ìlálẹ̀ ó yá ọ̀rẹ́ Abdulrahman ó yá alájọ Sharifa Aminullah 2,000 naira ní parẹ́ alájà tó yìn kọ́ ọlọ́run ní ọ̀gá náà obìnrin tọkùnrin gbọdọ̀ má bẹ̀rí fún yóò gba kúérì lójú ẹsẹ̀ nísìnyí wà ní mùtò ó yá tantukù bẹ́ẹ̀ 2,000 là ń gbàǹgbà báyìí òun yóò rira pẹ̀lú ògo ọlọ́run ayọ̀ǹdáwọ́ 1,000 fáwọn obìnrin 2,000 fáwọn ọkùnrin ó yá èyí obìnrin mọ̀ bọ̀ 1,000 naira
ọlọ́mọ yọmí lẹ́nu oríire Ibrahim Gbondoroko èlónù ọmọ ọjà Hashim èlónù 2000 Gbondoroko àkùkọ tó kọjá rẹ̀ lu wọn ló pọ̀ sí ẹ bá sì débẹ̀ wá ọgẹ fìlànjọ́ náà gbà tá a lò Gbondoroko ẹ̀ ní dààmú ọjà mọ́lẹ̀ láti Kánò ìyá adé mara 1000 wọ́n ti ra tiẹ̀ ọjà Razak Kaminu lẹ̀ wọ́n ra tiẹ̀ ní 3000 naira ẹ bá fún Allahu Akbar. bàbá oníwà sí àgbà ìwé ẹ̀rín kọ́ Ọlọ́run mo dúpẹ́ Ọlọ́run mo dúpẹ́ Ọlọ́run ṣe Àmì Arabi. òyà tántúkù mbẹ Haji Mustapha Aminullah ẹbẹ àwọn ọ̀gá wa nù 2000 naira lọ́yà Abdulkabir láti Kaduna oníbàjẹ́ èló ni àmì 5000 naira gbọ́dọ̀ tóbi oya talókun mbẹ ẹni tó bá yára kà á yóò mọ̀ pé kò gbọ́dọ̀ mọ́ mú kínní ìdílé láti òkú alájà dáadáa bẹ́ẹ̀ ni wọ́n tún fowó ọkọ̀ padà 1000 naira apá náà yìí kankan ni tantuku mbẹ́ Haji Razak ẹ̀bẹ̀ yóò kàn bí dáa yóò máa lọ kó tó dé mi ná àdúrà gbà 1000 naira àmì Haji Abubakar ńkọ́ kò wá ó yẹ kẹ́ bá ara tiẹ̀ pẹ̀lú 1000 kan ẹgbàá olówó lọ amọ̀ra wa dáadáa ọ̀rẹ́ náà méjèèjì ó yá ẹ fún ẹ nítorí wọn torí kó wọ́n bá dìjà pé ọ̀sẹ̀ bá mi rà ọba sì bẹ́ẹ̀ mi náà ra tíra tèmi ọjọ́ wà ń kò ní wọ́n gbogbo nǹkan wà ń kò ní tí wọ́n tọ́jú wa ní mi náà nù ó yá agbana ó yá Alhaji wa Dr. Mahmoud 1000 Zaria ó yá baba èló lè baba yọ̀ ọ̀dà kan tàtírà èló la ni tó wọn ló dọ̀la kẹ́ tó gbọ́ yé rẹ̀ tọ́lá yẹn wọ́n ń bu mọ́ra kẹ́wù ẹ̀gbọ́ tó bá dọ̀la wọ́n júlẹ̀ rẹ̀ yányá ẹgbẹ́ bàndírì hayyo kayyumu da'i jalla tabaraka maulana hayyo kayyumu da'i jalla tabaraka maulana Hayyu Qayyum da'i jalla tabaraka maulana Hayyu Qayyum da'i jalla tabaraka maulana hayyo kayyumu jalla tabaraka maulana Hayyu Qayyum da'i 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 jalla tabaraka maulana Sana Hayyu Qayyum da'i jalla tabaraka maulana 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 Hayyu Qayyum da'i jalla tabaraka maulana
قيوم دائم جل تبارك مولانا حي قيوم دائم جل تبارك مولانا حي قيوم دائم جل تبارك مولانا حي قيوم دائم سعادة. جل تبارك مولانا سعادة. حي قيوم دائم